A kú àsìkò yìí, yóò rọrùn fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li online TV. Lónìí tí ṣe ọjọ́ Thursday, ọjọ́bọ̀ ọjọ́ 29 nínú oṣù kẹjọ ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó mu tíì èyí tó kún píkípíkí nínú ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká mu omi díẹ̀ náà, à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìròyìn kan àti ọ̀rọ̀ kan tí alákòóso fún ètò ẹ̀kọ́ tó sọ wípé àwọn ọmọ tí ó máa jókòó ṣe ìdánwò aláṣekágbá ti ilé ẹ̀kọ́ girama gbọ́dọ̀ wà ní ọmọ ọdún 18 sí òkè. Ó ní yàtọ̀ sí èyí tó bá ti já wá sílẹ̀, wọn ò ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti jókòó kọ ìdánwò àṣekágbá ọ̀hún. Báyìí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn náà ti tẹnubọ ọ̀rọ̀ ọ̀hún tó ń ti ẹsẹ̀ láti fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì bí ìlú gángan o. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún lánàá òde yìí tí í ṣe ọjọ́rú Wednesday làwọn náà fojú ìwòye tí wọ́n wo ọ̀rọ̀ náà lórí ọ̀rọ̀ tí alákòóso ọ̀hún eyín ọ̀jọ̀gbọ́n Tahiru Mama tó sọ lórúkọ ìjọba àpapọ̀. Wọ́n ní ọ̀rọ̀ náà ó gbọgbọ́n ò wípé pẹ̀lẹ́kùtù ńlá fi ń pa ẹ̀múkùrù tó bá bà sí orí góńgó imú, nítorí wípé tá a bá ní ká wo bí ọ̀rọ̀ wú ti ń lọ ọ̀pọ̀lọpọ̀ àkóbá ó wà nínú rẹ̀, bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ oore ló tún bẹ nínú rẹ̀. Èyí tó mú kí àjọ WAEC tó ń rí sí ìdánwò aláṣekágbá ọ̀hún káwọn náà kí wọ́n kí ẹsẹ̀ bọ́ ṣòkòtò ọ̀rọ̀ ìjà pẹ̀lú ìjọba àpapọ̀ lórí àkóbá eléyìí tí àgbékalẹ̀ ìjọba àpapọ̀ ọ̀hún tí ó ṣe fún àjọ WAEC ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń jókòó kọ ìdánwò ti ilé ẹ̀kọ́ girama àṣekágbá ọ̀hún, wọ́n ní ọjọ́ orí wọn ọ̀pọ̀lọpọ̀ ní ò tí ì wọ ọmọ ọdún 18 o. Wọ́n ní nípa èyí yóò ṣe àkóbá ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ajé fún àjọ WAEC. Ṣùgbọ́n wọ́n ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o. Èyí tó mú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti sọ wípé fàákájà tó ti ń wáyè láàrin àjọ tó rí sí ìdánwò àṣekágbá ilé ẹ̀kọ́ girama tá a mọ̀ sí WAEC àti NECO láàrin àwọn tó ń ti ìjọba àpapọ̀ yìí, wọ́n gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n tètè wá ọ̀nà àbáyọ láti paná ọ̀rọ̀ náà, kí wọ́n sì dá bí ọgbọ́n kí gbogbo nǹkan kó lè máa lọ bí a ti kọ̀wé rẹ̀. Ẹni tó jẹ́ alága nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀, eyín sẹ́nẹ́tọ̀ Yẹmí Adáramọ́dù tó jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú APC èyí tó wà láti ìpínlẹ̀ Èkìtì, ti ní pẹ̀lú bí ọ̀rọ̀ ti ń lọ yìí kì í ṣe ohun tí àwọn nìkan lè dá ṣe mọ́ o. Àwọn yóò taari ọ̀rọ̀ ọ̀hún léde kí àwọn ará ìlú náà kí wọ́n fi èròǹgbà tiwọn kí wọ́n fi ṣọwọ́ sí wọn o. Nínú ọ̀rọ̀ ọ̀hún, Àtíkù Abubakar àti àwọn ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní Civil Society Organization CSOs, àwọn náà sọ wípé ìgbésẹ̀ ìjọba àpapọ̀ tí wọ́n gbé lórí ọjọ́ orí àwọn ọmọ tí ó jókòó kọ ìdánwò àṣekágbá ilé ẹ̀kọ́ girama yìí jẹ́ ohun tó kù díẹ̀, àti wípé èròǹgbà wípé bámúbámú ni mo yó ni wọ́n fi ṣe, wọn ò tiẹ̀ dárò rárá, bẹ́ẹ̀ sì ni wọn ò bìkítà, bẹ́ẹ̀ wọn ò náání àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n kàn dá ìjọba ara wọn pa ni o. Ó ní Àtíkù Abubakar àti àwọn ìgbìmọ̀ CSO yìí ni ó yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n béèrè èròǹgbà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé wọ́n gbé ọ̀rọ̀ ọ̀hún bọ́ léde. Ẹ̀wẹ̀, ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí, Olóyè Ọlábọ̀dé George, òun mà ti sọ̀rọ̀ bóde. Ọ̀rọ̀ ọ̀hún tó sọ ló tún mú kí Àtíkù Abubakar èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún tó kọjá tí ṣọdún 2023 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tutọ́ síra wọn lójú
tó ń ti ògúlùtù ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi ránṣẹ́ síra wọn o. ọ̀rọ̀ ọ̀hún tí olóyè Ọlábọ̀dé George tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn igi èyí tó gbé ẹgbẹ́ òṣèlú PDP dúró lórílẹ̀‐èdè yìí tó ní àsìkò tí ì tó fún Àtíkù Abubakar láti díje dupò ààrẹ nítorí wípé màkànmákàn lóye kan ó ní oyè ọ̀hún ti sún kan apá gúúsù báyìí ó ló yẹ kí Àtíkù Abubakar kó jókòó láti fi ara balẹ̀ kí àwa tá a wà lápá gúúsù náà ká lo ipò ọ̀hún títí di ìgbà tá a fi kúrò ńbẹ̀ gẹ́gẹ́ bí ìlànà àgbékalẹ̀ ètò òṣèlú àti nínú ẹgbẹ́ òṣèlú PDP. ṣùgbọ́n o ní ìgbà tí Ọlábọ̀dé George sọ ọ̀rọ̀ ọ̀hún kalẹ̀ rékété, Àtíkù Abubakar látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀gbẹ́ni Paul Ibe nígbà tóun yóò gbé ọ̀rọ̀ jáde ó mú ọ̀rọ̀ ògúlùtù ọ̀rọ̀ ń ló fi so olóyè Ọlábọ̀dé George mọ́lẹ̀ bíríbírí bí ewúrẹ́ àsúnni o tó ṣe àpèjúwe ọ̀rọ̀ Bọ̀dé George gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aláìnílàákàyè ẹni tó ti pàdánù ọpọlọ pípé o. ó ní òun ni ọ̀rọ̀ tó jáde lẹ́nu Ọlábọ̀dé George gẹ́gẹ́ bí Àtíkù ti sọ ó ló jẹ́ ìyàlẹ́nu fún òun láti gbọ́ wípé irú Ọlábọ̀dé George tí àwọn ń wò gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ó lè sọ irú ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu. ó ní ṣùgbọ́n bí ọ̀rọ̀ ti wá rí yìí Àtíkù Abubakar ni kì í ṣe láti bọ́ sí ipò ààrẹ ọ̀hún nìkan ló wà lọ́kàn òun lọ́dún 2027 bí kò ṣe pé látọdún 2024 tá a wà yìí ọdún 2025 dé ọdún 2026 tá a fi ṣètò ìbò ìmíì lọ́dún 2027 ó ní òun ò lè lájúlẹ̀ kí tàlùpọ̀ kò wọ́. ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà lọ́wọ́ báyìí jẹ́ nǹkan tí ò fún òun ní ìdùnnú àti ìfọkànbalẹ̀. nípa ìdí èyí ó ní látọdún tá a wà yìí o làwọn yóò ti bẹ̀rẹ̀ láti máa jà fitafita lójúnà láti lè gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ alágbèédá àwọn ìjọba èyí tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí nítorí pé ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí ni wọ́n wà nínú ìrora àìríjẹ àìrímu tí gbogbo nǹkan sì nira àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ti dẹnu kọlẹ̀. ó ní nípa ọ̀rọ̀ yìí òun ti ṣetán báyìí láti bẹ̀rẹ̀ sí ní jà ìjà òun kí orílẹ̀-èdè Nàìjíríà lè bọ́ kúrò lọ́wọ́ ogun alágbèédá tí ń fi búrẹ́dì kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló mọbẹ̀ jẹ gẹ́gẹ́ bí Àtíkù Abubakar bó ti taari ọ̀rọ̀ ọ̀hún léde lánàá ti ṣe ọjọ́rú Wednesday. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà tán ní màkànmákàn lóye ń kàn bó bá ti súnkàn mí dandan ni kí n gbà ó. àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè yìí tóun náà ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà olóyè àgbà Ọlábọ̀dé George òun mà ló ti sọ àwọn òbítíbitì ọ̀rọ̀ kan bóde èyí tó sì milẹ̀ tìtìtì nínú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí. gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́ ọ̀hún ẹgbẹ́ òṣèlú PDP Ọlábọ̀dé George ti sọ̀rọ̀ náà tó gé wẹ́lẹ́wẹ́lẹ́ tó sì ṣe lálàyé o. ó ní bẹ́ẹ̀ bá rántí o ó ní láti bí ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Àtíkù Abubakar ló ti gbìyànjú láti díje dupò ààrẹ ṣùgbọ́n tí orí òfun ní oore ọ̀fẹ́ àti àǹfààní ọ̀hún láti jáwé olúborí o pàápàá jù lọ́dún 2023 tí ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ní èròǹgbà wípé Àtíkù Abubakar èyí yóò jáwé olúborí ṣùgbọ́n tó fìdí rẹmi sọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu o. ó ní ní báyìí Àtíkù Abubakar kó rèé sewé agbéjẹ́mọ́wọ́ bẹ́ẹ̀ sì ni kó gba kámú o bí ò sì gba kámú kó lọ tò títí di ọdún 2031 èyí tí àwọn tó wà ní apá gúúsù tí wọn yóò tó gbé ìjọba sílẹ̀. gẹ́gẹ́ bí Ọlábọ̀dé George ti tẹnu bọ̀rọ̀ ó ní látọdún 2023 èyí tí ọmọ tí ó ń ṣe ilẹ̀ Yorùbá tó ti bọ́ sórí ipò náà ó ní yóò lo sáà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ìgbà tí Bọ́lá Tinubu o tó bá lo sáà méjì rẹ̀ tó pé o ó ní Yorùbá náà ni ó tún bọ́ síbẹ̀ tí ó lo sáà kan sí èyí tí gbogbo rẹ̀ yóò máa lọ bí ọdún 12 ó lóun rọ Àtíkù Abubakar kó lọ rèé tò títí di ọdún 2031 ó ní kì í ṣe ọdún 2027 nìkan ni Àtíkù Abubakar yóò dúró dè kó tó bọ́ sí ipò ààrẹ. ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ Ọlábọ̀dé George ni bẹ́ẹ̀ bá wo bí nǹkan ti ń lọ yìí ó ní tí ó bá fi di ọdún 2027 Àtíkù Abubakar
yóò di ẹni ọdún mọ́kànléní ọgọ́rin 81 years. Ó ní kí la tún fà táàfà tán. Ó wá rán Àtíkù Abubakar létí wípé kó rántí ọ̀rọ̀ kan tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà eyín Joe Biden tó sọ wípé kí wọ́n gba àwọn ọ̀dọ́ láàyè láti wà ní àwọn ipò ńláńlá o ní orílẹ̀-èdè kí nǹkan kó lè ṣẹnu mẹ́rẹ̀ torí pé ọpọlọ àwọn àgbà ti ń dé bá wọn o. Ó ní Àtíkù Abubakar kó di ọ̀rọ̀ yìí mú o. Ó ní bákan náà tí ó bá fi di ọdún 2027 ó ní òun olóyè Ọlábọ̀dé George òun náà yóò ti lé lẹ́ni ọgọ́rin ọdún 80+ lòun yóò wà tí ó bá fi di ọdún 2027. Ó ní kí ni eré tó túkù tí òun sà kí lòun tóun fẹ́ tí Ọlọ́run ò tí ì ṣe fún òun. Ó ní pẹ̀lú nǹkan tí Àtíkù Abubakar ń ṣe yìí àtòun àti rẹ̀ wọn ò ní gbólóhùn asọ̀ wọn ò sì ní ìjà. Ó ní ọ̀rẹ́ òun tímọ́tímọ́ ni tí wọ́n sì jọ wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà. Ó ní ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ò ní ká má sọra òun o. Ó ní bí ọ̀rọ̀ ti wà ńlẹ̀ yìí gbogbo wọn ló ti mọ̀ ìlànà tí wọ́n fi ń jẹ ààrẹ lórílẹ̀‐èdè yìí. Ó ní màkànmàkàn ni ó sì ti yí kan apá gúúsù nù. Ó ní látọdún 2023 tí ṣe ọdún tó kọjá ó di ọdún 2031 kó tó di pé àwọn ọmọ Yorùbá kúrò lórí ipò náà. Ó ní bá Àtíkù Abubakar ò bá lè ní sùúrù kó lọ rèé tò pẹ̀lú ọjọ́ orí rẹ̀ tí ó bá fi di ọdún 2031 gẹ́gẹ́ bí Ọlábọ̀dé George bó ti ṣe ọ̀rọ̀ ọ̀hún ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn S2 herbal mixture tí wọ́n fi ewé egbò ilẹ̀ wa kó jọ à ń padà bọ̀ náà. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn aṣaralóore S2 herbal mixture èyí tí wọ́n fi ewé egbò ilẹ̀ wa kó jọ. Bó ti dáa fọ́kùnrin náà ló dáa fóbìnrin. Ẹ lọ sí àwọn ilé ìtajà èyí tí ẹ gbọ́ orúkọ wọn nínú ìpolówó ọjà ń kẹ́ lọ́rẹ̀ẹ́ mú tiyín lónìí. Ìròyìn fẹ́lifẹ́li ṣì ń tẹ̀ sí ọwọ́ iwájú o. Ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù tí í ṣe ọmọ Yorùbá ìmà ni wọ́n ti ń pè láti fi ọwọ́ òfin mú arábìnrin kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Amaka Patience Sonbega èyí tó ń sọ wípé àwọn yóò fìyà jẹ àwọn ọmọ Yorùbá nípa fífi májèlé sínú oúnjẹ wọn o láti pa gbogbo ọmọ Yorùbá run lórí àwọn ọ̀rọ̀ ìtàkùrọ̀kọ́sọ eléyìí tó wáyé lórí TikTok èyí tó jẹ́ wípé ọ̀rọ̀ ń mú ìbẹ̀rùbojo sí ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn pàápàá jù àwọn tí ń ṣe ọmọ Yorùbá. Ní báyìí o ẹni tó jẹ́ alága
láti máa rí sí wọléwọ̀de pàápàá jù fún àwọn ènìyàn tí wọ́n ń gbé lẹ́yìn odi orílẹ̀-èdè wa Nàìjíríà. Eyín arábìnrin Àbíkẹ́ Dábírí Ẹrẹwà òun náà ti gbọ́ sí ọ̀rọ̀ náà pẹ̀lú bí Àbíkẹ́ Dábírí Ẹrẹwà bó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún lórí ìkànnì ayélujára rẹ̀ X rẹ̀. Arábìnrin náà ti ṣe olùdarí àgbà àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé lẹ́yìn odi. Ẹrẹwà sọ wípé pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún èyí tóun gbọ́ tóun sì wò sí ojú òun yìí, àwọn ti lọ ṣe ìwádìí láti mọ irúfẹ́ ènìyàn tó sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nínú ìwádìí tí wọ́n ṣe lórí ayélujára àti TikTok fi hàn wípé orúkọ arábìnrin tó sọ ọ̀rọ̀ búburú jáde lẹ́nu yìí ni Amaka Patience Sonbega. Ó ní báyìí o, arábìnrin Amaka yìí ti ń gbé ní orílẹ̀-èdè Canada tí ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó ṣe ọmọ ẹ̀yà Ìgbò. Lọ ní ìwádìí ti bẹ̀rẹ̀ láti fi ọwọ́ òfin mú arábìnrin náà láti orílẹ̀-èdè Canada kí wọ́n wọ́ padà wá tuurutu bí òbúkọ alágídí olóòórùn sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá fi ara jìyà ọ̀rọ̀ búburú èyí tó sọ tó lè dá ogun sílẹ̀ ní orílẹ̀-èdè yìí. Amaka Patience tó ti ní àwọn yóò ra owó ní ọ̀hún kí wọ́n sì máa jẹ oúnjẹ ọ̀hún re ọ̀run. Arábìnrin náà tó ń gbé ní orílẹ̀-èdè Canada tí ṣọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtòun àti àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti ti ẹsẹ̀ bọ ìwádìí báyìí láti lè fi ọwọ́ òfin mú gbogbo wọn kí wọ́n ṣàwọn nítorí wípé ìgbín kì í rìn kókó aláàánú o. Wọ́n ní Amaka àti àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n ti di ìgbín tí wọ́n ní rìn kó lóore báyìí tí wọ́n yóò sì ṣàwọn láti fi ọwọ́ òfin ìjọba kí wọ́n lè fi mú wọn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá eyín tí orúkọ rẹ̀ ń jẹ́ Yusuf Ọlọ́rungbẹ́bẹ̀ òun mà ló ti dágbére fún ayé pódìgbò ṣe o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lórí ìkànnì ayélujára, ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ obìnrin tí ń ṣeré sinimá ọ̀hún, arábìnrin Folúkẹ́ Dáramọ́lá, èyí tó kọ síbẹ̀ lórí ìkànnì ayélujára rẹ̀ wípé pẹ̀lú ìbànújẹ́ àtẹ̀dùn ọkàn ni àwọn kéde ikú ọ̀gbẹ́ni Yusuf Ọlọ́rungbẹ́bẹ̀ wípé ó dágbére fún ayé lẹ́yìn àìsàn ńlá kan èyí tó ṣe arákùnrin náà tán sì ti dùn sọ́tún dùn sósì, ṣùgbọ́n tí ọlọ́jọ́ tó dé bá wọn o. Ó sì kí gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé a ò ní rúre eléyìí mọ́, ọdún yóò jìnnà síra wọn, kí Ọlọ́run kó sì dáríjì ẹni tó lọ, gbogbo ohun tó fi sílẹ̀ sáyé kọlọ́run kó dáàbò bò ó. Folúkẹ́ Dáramọ́lá tó kéde ikú ọ̀gbẹ́ni ọ̀hún Yusuf Ọlọ́rungbẹ́bẹ̀ òun náà kọminú pẹ̀lú ìbànújẹ́ ọkàn tó ní ó gbọgbẹ́ ọkàn nínú òun. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́tù máa láǹfààní láti gbọ́ ìròyìn láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́, wàhálà ò ní ṣẹlẹ̀ sí wa o. Fún mi Adénúgà ló kọ mi. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.